ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa àsọ yìí pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. lórí ìgbàdẹ́ra kí ló ń jẹ́ gbàdẹ́ra ọlọ́mọ máa jẹ àrùn ìjọ ìṣòro wùrùwùrù tó ṣe lélẹ̀ ọlọ́run á béèrè lọ́wọ́ wọn lù yìí nínú gbogbo orílẹ̀ ìlú yìí nọ́mbà 1 ọ̀gbẹ́ni yẹn gangan olórí INEC pòfẹ́sọ̀ ló sọ fún wa pé bàbá ṣe ń dìbò tán ní police station báyìí wọ́n máa ti transmit straight sí sábà wọn ni ó dorí akáyín àkàrà wá dégun ìjọ tó wá láà máa dìbò ló ní máṣíìnì ò ṣiṣẹ́ mọ́ a má bínú tí ò bá ṣiṣẹ́ nǹkan rí tó yẹ kí ó ṣe bí ọmọlúwàbí ni pé kó pàtì ó ní kẹjọ ẹ má bínú àwọn atúntún ṣe ń jọ mí ìdò tá a bá máa dì tí ò bá sí máṣíìnì yẹn ń bẹ òdo ní fo kọ́ má dáná sílùú yìí kọ́ má dàlú irú irọ́ ti pọ̀ jù àbí kí náà pè wá náà kò sọ bọ́ńdọ̀ rè mọ́ bó ṣe rí la ṣe máa sọ torí bàbá sọ àkú bá sọ àkú àbòsí ní gbogbo nǹkan tó ń ṣe pátá látòkè délẹ̀ ilé tó lọ ń fọwọ́ ka ìkókó lọ sí fílẹ̀jì ẹ̀ kí lẹ́gẹ́ àfi gbùrà àfi wọ́ àfi mí àfi wọ́ èmi ìwọ lọ́kọ̀ ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí yíwé ẹ̀dẹ̀ yí gbogbo ẹ̀ lójú lóoru nǹkan òru ó ṣe jóoru ló ṣe lè ní àyà láti máa sọ pé iye báyìí ló jẹ́ kí ló dé tá a ṣe lójúmọmọ ìbójúmọmọ la dìbò ó wá ń wò bí gbúre bẹ́rì ó tan rẹ̀ jẹ́ ń bẹ̀ bí ìyá Jímọ̀ tó dé mọ́ṣáláṣí tó lóun ti délé ọmọ òun kọ́ lọ wádìí ẹ̀dẹ́lẹ́ gbé nǹkan fún un tó tiẹ̀ wọlé ni ta ní máa sì tó lẹ́ẹ̀ máa lò tí ò sọwọ́ ọ̀yàn bẹ̀ gbogbo wa la máa sọ pé ó wọlé náà nǹkan táwọn èèyàn fẹ́ nìyẹn nǹkan táwọn èèyàn fẹ́ ẹni ó di túláàsì ọ́n láti fẹ́ irú jẹkújẹ wo nìyẹn ìjó kí náà jó kiri ó jó yàká wo ni ọ̀fọ̀ bẹ́ẹ̀ gbọ́fọ̀ wọ̀ lú yìí ni o olúkakú dorí kodò ń wò yẹ ẹsẹ̀ ni yẹ ni o kò ń sọ̀tá mi ẹjọ́ tó lọ àwọn ọmọ alábòsí ni wọ́n ọmọ onígbàgbọ́ lèmi kí ni mò ń wá kí ni mo fẹ́ sọ pé inú mi ò dùn pẹ̀lú ẹ̀ àní irọ́ ti pọ̀ jù irú yẹn lẹ wá lẹ gbé jáde lẹ ńgbà tó tún máa ń ṣe é sì ìbò tàdí yìí sì ń jẹ́ rọ́kọ́ ló gbà jáde ọkàn mi pẹ̀lú pé ó jọta mi ó jọ̀rẹ́ mi ó jọta mi ó ṣe àjìjọ wá láti ilé kan náà ni kò gbà mí ìyàwó kò gbà mí lọ́mọ kò gbà mí ní nǹkan kan kí ló fa kíní láti ó tọrọ lórí ọjọ́ ọ̀la lórí ọjọ́ àti sùn tó bá jẹ́ pé bọ́ọ̀lù bó ṣe tí wọ́n ṣe ṣe nínú òfin ló ṣe lọ kò ní síjà. kò sí bò lè yẹn ó jẹ́ gbogbo ọgbọ́n ìjà ẹ̀mí tẹ́lẹ̀ that's not acceptable and it will not work. That is clear. Àwọn olókòóso darẹ̀. Àwọn olókòóso darẹ̀. The international observers condemn. And the local group condemn. All the opposition condemn. They must vote through the members. One party. Kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe there is no voting. No voting. Àwọn àdìpẹ́ná sọ ni. International observers fẹ́ orí the evidence. Ìyẹn ọ̀sálà ní kọ́lọ́ tó ṣe. Gbogbo àwọn opposition sọ pé abẹ́ ìkọ́ lórí. Ìwọ̀n tó wà náà kò táàlì pẹ̀lú kò tó wà. It's not acceptable. They only want to put Nigeria on fire. I want to hope the people in time. The president has said they are concentrated is a baby boy. Anyway, that will not happen in Nigeria, I can assure you.